Ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ṣé rí àwa ọmọ ayé ìsìn yìí a ti jẹ́ kí ẹ̀sìn gba ìkan lọ́wọ́ wa. Àwọn bàbá wa ayé àtijọ́, mi ì sọ pé bàbá mi o, ẹ rí i pé mi ì sọ pé bàbá mi, mo sọ pé àwọn bàbá wa ní ayé àtijọ́, ó máa ń wá pè wọ́n ni ó máa ń bẹ̀ wọ́n pé kó jọ kó ń bá wọn ṣọ́ ìlú ni. Bàbá tó sọ pé òun ṣọ́ ìlú á tó padà sílé á lọ sùn. Tó bá dọjọ́ kejì á tó padà á lọ àwọn ibi tó ń sọ yẹn á lọ wo bẹ̀. Bóyá a rí àwọn olè tí ojú ẹ̀ ti fọ́ tó ń wà ní tó ti kíní oògùn tó ń ṣe yẹn bóyá tó ti dè mọ́lẹ̀ á padà lọ sí màá lọ wò àbí ìtójú ẹ̀ ti fọ́. Ṣé ti rí? Kí ni reason kí ló fi ṣe oògùn náà ń lò láti máa fi ṣọ́ ìlú? Agbára náà ń lò láti máa ṣọ́ ìlú. Àwọn agbára yìí kẹ̀ agbára kéékèèké ni tó yẹ pé wò fúnra wa wò pé ṣé bàbá yìí lóògùn tó bá yìí ó sì kéde kò rọ àwọn ìkàn yìí kéékèèké àṣírí ni wọ́n fi hàn yàn nígbà yẹn. But àwọn tí ó bá wà lọ́wọ́ ẹ̀ á ṣe kí ni àwọn ló máa mú síta báwa mú fún wa sọ pé torí pé kò sí erin ń bẹ̀ kò sí màálù ń bẹ̀ kò sí orí lion ń bẹ̀ orí àwọn mẹ́fẹ̀ẹ́ máa dárúkọ kírúkú bẹ́ẹ̀ tó orí àwọn ẹran ńláńlá ń bẹ̀ ọ̀rọ̀ pé tó wọ́n àti pé irọ́ ni máa pa ọjọ́ tó irọ́ bá máa fọ́jú ẹ̀ á yà á lẹ́nu tó máa ṣe fún ẹ yẹ pé imú ẹ̀yìn á gi àwọn ọmọ Yorùbá àwọn Ìgbò òun ṣe bẹ́ẹ̀ Haúsá òun ṣe bẹ́ẹ̀ Musa brother mi sáfẹ́ Haúsá òun ṣe bẹ́ẹ̀ bò tẹ́yìn Yorùbá yìí ni gbogbo kan yín irọ́ ni ẹ ti gbọ́njẹ ara yín lọ tó bá fún yín nǹkan tó kékeré tó yẹ pé èèyàn ń lò fún ara yín bá fún ẹ wá sọ pé irọ́ ni ọmọ ìyá mi alọ́dàgbà ewu táwọn bàbá wọn ń lò láyé àtijọ́ kí la máa lọ ṣe orí kíní ẹ̀ dá ẹ wá ẹkùn tó ti kú sí omi èkútélé kó ti kú sí omi tó yẹ pé fọlá ẹ̀ jábọ́ sí ni kì í ṣe èyí tó yẹ pé fọlá ẹ̀ jù sínú omi o ẹ bá tó wá mú bẹ́ẹ̀ yẹn ẹ mú sínú apẹ ẹ jò pẹ̀lú àdúrà àtàrí kan bá jọwájú tán ẹ lọ akúná ẹ lọ sínú bí ẹ wá lọ́wọ́ igi ọ̀ṣunṣun wọ́n pè kíní kan ní ọ̀ṣunṣun ẹ wá gé kékeré tó jòjò eléyìí lọ ẹ máa fi di lẹ́nu ẹ wá wé ní òwú dúdú òfu ẹ wá sokùn sí ẹ wá fi kọ́ sí ẹnu ọ̀nà àbí ẹnu géètì yín ẹ bá mú omi tí ekún kú sí yẹn ẹ máa bu díẹ̀ ẹ rí wá rọ́bà ike kékeré ẹ bu díẹ̀ sínú ẹ tó wá fi okùn mọ́ lẹ́nu ẹ wá gbé kọ́ síbẹ̀ ọmọ ìyá mi ṣé rí kò sí bí ò lè pé 100 ó pé 1 million tó ń wá wọlé wá báyẹn gbogbo wọn lójú wọn máa fọ́ afọ́ ṣùgbọ́n bá rọ̀bẹ̀ ni ojú wọn máa fọ́ afọ́ síbẹ̀ tó bá wá fẹ́ fi wọ́n lẹ̀ bóyá nígbà tó o ti rán kọ́lọ́pàá wá kán kó wá kó àbí o ti kó àwọn ìwà kó wá rohun tó wà kó ti gba gbogbo tó wà lọ́wọ́ wọn wọ́n kò fẹ́ fi wọ́n lè fẹ́ dáìjì wọn omi yẹn tó gbíkọ̀ yẹn ló máa bù sọ́wọ́ tó máa fi bọ́ ojú wọn wá sẹ́lẹ̀ wọ́n ti bọ́jú wọn wá sẹ́lẹ̀ lójú ẹsẹ̀ ojú wọn á là ní. ṣé ti rí o kékeré ní sẹ́ẹ̀ bọ̀ kó tó lè rí ekun yẹn ní kókó bó bá ṣe o máa wá fún àwọn èèyàn lówó káàkiri má sáhùn fún àwọn èèyàn lówó ẹjọ́ ẹ má bá mi wá bọ̀ wá gbé wọn búra èyí tó bá lọ mú epo sínú omi wá sọ fún ẹ pé ẹbìkan olè mí burú kí wọ́n fọ́lá ẹ̀ rí gangan ló dájú àmọ́ kó ṣúọ̀ dáadáa ọmọ ìyá mi ẹ̀gbọ́n mi ló kọ́ mi ní iṣẹ́ yẹn nígbà yẹn so mo lè dúpẹ́ lọ́wọ́ wọn because mo ti tẹ̀sẹ̀ mo lè bá bẹ́ẹ̀ nígbà yẹn so òun ni mo fi ṣọ́ àwọn most of àwọn ilẹ̀ mi àbí ilé mi òun ni mo fi ṣọ́ wọn that's it àtàwọn ìkan míì tí mo tó ṣe pẹ̀lú ẹ̀ iṣẹ́ tó dájú ni ọmọ ìyá mi so lágbára Èdùmàrè àdúrà gbà ogun kùn lọ ni o bí mo ṣe mọ̀ bẹ́ẹ̀ kọ́ làwọn ṣe mọ̀ ẹ̀rí bó ọ̀nà tó ń gbà fi kọ́ mi ní kíní yẹn yìí ó tó yà mí lẹ́nu pé lóòótọ́ ogun gùn lọ bẹ́ẹ̀ ni ọ̀nà fi ń pè ní Ogun State ogun gùn bàbá mi ogun gùn o ẹ̀yin bàbá mi àgbàlagbà ẹ̀yin lẹ ní iṣẹ́ yìí lọ́wọ́ so àgbẹ̀ ìbáyín o mo ṣe ìbáyín o Olódùmarè kó bá mi bùkún gbogbo wa o so thank you very much God bless you ẹ bá mi ṣe kíni ẹ bá mi share ẹ bó lọ kó lọ fáfá iṣẹ́ yìí o gbọ́dọ̀ ní dání náà lóde tó ní share God bless you ire o kankan thank you.